Dédé àsìkò yẹn sì ṣeun bẹ́ẹ̀ tí ṣe ń darapọ̀ mọ́ ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV fún àkọ́tún ìròyìn àkíkà nínú àwọn ìròyìn tó ń ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn tó lórí wa láàbì míì àmọ́ mú afọ̀yìn tó ṣe pé àmọ́ láti máa fi dẹ́rù bà yín àmọ́ láti máa fi kẹ́kọ̀ọ́ ká sì lè jọ máa fi kíyèsára ní àwùjọ tá a bára wa lónìí. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir bàbá tó ní lọ́mọ ẹ jẹ́ n kọjá lọ sí òdì kejì lọ́wọ́ náà tí máa padà dé ẹ̀ máa gbọ́ àwọn ìròyìn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí yín ẹ káàbọ̀ padà láti òdì kejì lọ́hùn-ún láti ìpínlẹ̀ Ọ̀ṣun nílùú Ìrè àwọn ẹnìkan ló mọ̀ ti dolóògbé o látàrí ìṣẹ̀lẹ̀ ìtàpóró gan eléyìí tó wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn méjì kan tó jẹ́ ti ilé ẹ̀kọ́ gbogbonìṣe polytechnic eléyìí tí ń bẹ nílùú Ìrè nípínlẹ̀ Ọ̀ṣun níbi tí ẹnìkan ó dolóògbé yányán tí àwọn míì tí wọ́n sì àwọn mẹ́rin míì ò tí wọ́n sì da èrò ilé ìwòsàn ní wọ́n ti ṣe farapa yánnayànna. Ìṣẹ̀lẹ̀ òun náà ló ṣẹlẹ̀ ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ yìí níbi tí wọ́n ti ṣe fi léde o látọwọ́ ẹnìkan tó jẹ́ olùlójú òpó ayélujára Facebook Lamina Ọmọ́tóyọ̀sí ló sọ di mímọ̀ wípé arákùnrin kan náà ni wọ́n rí náà tó nà gbalaja tó sì jẹ́ pé àwọn méjì kan òun náà ni wọ́n mú ámọ̀ eléyìí tí wọ́n fi ń kàn kan o tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní fọ́ arákùnrin ọ̀hún tó bẹ̀rẹ̀ sí ní fọ́ lórí tó fi di pé ẹlẹ́mìí gbà á lẹ́nu rẹ̀ wọ́n nínú ìṣẹ̀lẹ̀ ìtàpóró gan náà ló tún mú kí àwọn mẹ́rin míì kan fara gbọgbẹ́ wọ́n ní ìbọn òjijì òun náà ló mọ̀ bá àwọn mẹ́rin míì wọ́n ní àwọn tí wọ́n fi àdá ṣá wọn bẹ nínú wọn wọ́n ní àwọn kan ò ilé ìwòsàn náà gbà ń tẹ̀ ń ṣe rárá ọmọkùnrin ilé ìtúsí dágbére fáyé báyìí wọ́n náà kọ́ gbé lọ ilé ìwòsàn aládàáni kan o ṣùgbọ́n wọ́n ní ká tètè máa gbé lọ nítorí pé n tó ṣe é ó ti kọjá sísọ ọṣẹ ogbó tí ń bẹ lára rẹ̀ òun náà ló kọjá nǹkan tí wọ́n lè tọ́jú nílé ìwòsàn aládàáni ọ̀hún o wọ́n ní ká máa gbé lọ sí ilé ìwòsàn ìjọba ilé tí ń bẹ ní ìlú Òṣogbo ṣùgbọ́n kó tó di pé wọ́n gbé dé Òṣogbo ńkọ́ ó ti jẹ́ pé àdẹ́dàá nínú wọn òun náà ni àwọn míì tí wọ́n ti farapa yánnayànna kódà nǹkan tó jẹ́ èyí lára ọ̀gá àgbà nílé ẹ̀kọ́ ọ̀hún dókítà Tọ́pẹ́ Abíọ́lá ló sọ di mímọ̀ wípé eléyìí náà ló ṣẹlẹ̀ níbi àwọn ẹgbẹ́ òkùnkùn méjì ẹgbẹ́ ẹyẹ àti àyè ò bí wọ́n ṣe ń dààmú àwọn akẹ́kọ̀ọ́ ní inú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún látàrí àwọn ìfàǹfà eléyìí tí ń bẹ láàrin àwọn ẹgbẹ́ òkùnkùn méjèèjì ọ̀hún ò wọ́n ní takòtakò òun náà ló jẹ́ pé wọ́n kàn ń gbọ́ ìró ìbọn kó tó di pé àwọn ò tiẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún gan ó kọjá pé bó ṣe yẹ tó di pé ẹnìkan ti ń gbẹ̀mí mì táwọn mẹ́rin míì tí wọ́n sì ti farapa yánnayànna. Láti ìpínlẹ̀ Èkó ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá òun náà ló ti tẹ àwọn kọ̀rọ̀wọ̀sí kan eléyìí tó jẹ́ pé tí àwọn fi ń ṣiṣẹ́ ṣe òun náà ní ti ṣíṣòwò títà àti ríra ọmọ tí wọ́n sì níbì kan ò tí wọ́n ti fi ń ṣe òwò ọ̀hún ìyẹn baby factory nípínlẹ̀ Èkó níbi tí wọ́n ti dóòlà àwọn ọjà wẹ́wẹ́ mẹ́wàá kan eléyìí tí wọ́n fi ń hùwà kò tọ́ ọ̀hún nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá SP Benjamin Hundeyin tí ó máa fìdí ẹ̀ múlẹ̀ lọ́jọ́ Ajé lọ́sẹ̀ yìí wọ́n ṣe lálàyé wípé láti ọjọ́ Sátidé ọ̀sẹ̀ tó kọjá òun náà ni àwọn ti tẹ́wọ́ gba ìpè afurasí látọ̀dọ̀ àwọn kan tí wọ́n fi mú fínlẹ̀ lágbègbè ọ̀hún wọn náà fi kélé òfin gbé arábìnrin kan eléyìí tó nínú ọgbà tó ní eléyìí tí ń ṣe òwò ọ̀hún gangan arábìnrin Mariam Vincent tó jẹ́ ẹni ọdún márùndínlógójì àti àwọn méjì míì tó ń jẹ́ ìṣọ̀ǹgbé rẹ̀ orí èrúùtù tó jẹ́ ẹni ọdún mẹ́tàlélógún àti Ojúnwà Ifeanyi tó ń jẹ́ ẹni ọdún méjìdínlógún wọn ní gbogbo wọn náà ni wọ́n fi sínú àhámọ́ báyìí lásìkò tí wọ́n ṣe àbẹ̀wò síbẹ̀ wọn náà ni wọ́n rí àwọn ọmọ mẹ́ta ọmọ wẹ́wẹ́ wọ́n rí gbà padà lọ́wọ́ wọn o àti àwọn obìnrin eléyìí tó jẹ́ pé wọ́n fi ń ṣe òwò ọmọ tí wọ́n mọ̀ wá ọkùnrin tí wọ́n mọ̀ bá wọn sùn tí wọ́n mọ̀ fún wọn lóyún tí wọ́n sì mọ̀ gba ọmọ lọ́wọ́ wọn lára àwọn tí wọ́n dóòlà wọn náà ni Precious ẹni ọdún mẹ́rìnléníogún Magdalene ẹni ọdún márùndínlọ́gbọ̀n Adaobi ẹni ọdún mẹ́tàléníogún Princess ẹni ọdún méjìlélógún Ifeanyi ẹni ọdún márùndínlọ́gbọ̀n Amaka ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n àti àwọn míì ó jẹ́ pé àtàwọn ọmọ wẹ́wẹ́ bíi ọmọ ọdún méje ọmọ ọdún márùn-ún àti ọmọ ọdún méjì Destiny Miracle pẹ̀lú Success wọ́n gbogbo orúkọ wọ́n fi léde ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó SP Benjamin Hundeyin ó ní wọ́n ti fi kélé òfin wọ́n ti fi gbé ogun báyìí àwọn tí wọ́n ní ibẹ̀ tí wọ́n sì ń ṣe òwò ọ̀hún wọ́n ti fi kélé òfin gbé wọn wọ́n sì ti ibẹ̀ náà pa báyìí. Lákòótán láti ìpínlẹ̀ Ondo wọ́n ní ọ̀rọ̀ mà dìbò lọ ìyá mi
nígbà tí àwọn èèyàn ìlú Òdìgbò níjọba ìbílẹ̀ Òdìgbò nípínlẹ̀ Ondo tí wọ́n rí àwọn òkú àwọn èèyàn mẹ́ta kan eléyìí tó jẹ́ pé kò sórí lọ́rùn wọn mọ́ tí wọ́n sì rí wọn nínú odò kan eléyìí tí ń bẹ ní ìlú ọ̀hún. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 8 nínú oṣù kẹrin ọdún yìí tí wọ́n rí òkú wọn nínú omi. Wọ́n ní wọn ò tiẹ̀ lè mọ̀ bóyá wọ́n lè tọ́ka sí irú àwọn èèyàn tí àwọn èèyàn ọ̀hún jẹ́ nítorí pé wọ́n ní kò sí ẹnikẹ́ni nínú ìlú ọ̀hún tí wọ́n lò pé tí wọ́n lọ́gun pé àwọn ń wá èèyàn àbí àwọn ò rí èèyàn àwọn. Wọ́n ní ṣe ló dàbí pé àwọn kọ̀rọ̀sí tó ṣiṣẹ́ láabi náà ló jẹ́ pé wọ́n lọ gbẹ̀mí àwọn arákùnrin àti ibìkan náà ti gbẹ̀mí wọn tán sì gé orí wọn tán wá gbé òkú wọn sínú odò ọ̀hún. Nígbà tí wọ́n ké sí ẹni tí ó jẹ́ adarí ọ̀dọ́ ní ìlú Òdìgbò ìyún arákùnrin Sílẹ̀ọlá, òun náà ló sọ dímọ̀ pé ó jẹ́ tó bá wọn lọ́kàn jẹ́ nígbà tí wọ́n kọ́ sọ fóun lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wípé pẹ̀lú èrò pé tóun bá débẹ̀ òun lè dáhùn mọ̀ gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ ní agbègbè ọ̀hún. Ṣùgbọ́n nígbà tóun débẹ̀ fún ìyàlẹ́nu ó ní àti aṣọ àti gbogbo àwọn tóun wò ó ní kò wọ́n àjọ ẹni tí òun dámọ̀ ó ní kò sì sí ẹnikẹ́ni kankan tí ó lọ́gun wípé òun wá àyàn àbí èèyàn òun sọnù nílùú Òdìgbò. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti lọ fọ̀rọ̀ ohun tó iléeṣẹ́ ọlọ́pàá létí wọn eléyìí ó ṣe àjòjì sí wọn bẹ́ẹ̀ nítorí pé kò fẹ́ẹ̀ ṣẹlẹ̀ rí. Ó ní àwọn tó wà láabi náà ó ṣeéṣe kó jẹ́ pé wọ́n gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn ọ̀hún láti ibìkan tó sì gé orí wọn kó tó di pé wọ́n wá gbé òkú wọn sínú odò nílùú Òdìgbò. Kódà ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo DSP Ọláyínká Àyànládé ó fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n sì ti bẹ̀rẹ̀ wádìí lórí ọ̀rọ̀ náà lórí kìnìún. Ó dáa ní rí jù báyìí lọ lórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv fún ti àsìkò yìí. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa títí gbà mí nǹkan ẹ mú gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashir bàbá tó yẹ lọ́mọ kiri àti àná lọ́wọ́ fún ọ̀bẹ́ni kọ̀ọ̀kan wá gbé ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.